ẹ má bínú pé mo gbà àkókò yín pé mo wá disturb yín, ọ̀rọ̀ kan ní ń gbé mi níkùn tí ń dà mí lọ́kàn tí ń dọkàn mí láàmú ni mo ní kí n gbé tọ̀ yín wá pé kájọ yànnà náà kó lè bá yẹra wa dáadáa. Ẹ dákun, kí ni wọ́n ń pè ní bullion fan? Wọ́n ní ọkọ̀ agbówó ńláńlá ká, ọkọ̀ tí máa gbówó ńláńlá láti ibì kan síbì kan, òun ni wọ́n ń pè ní bullion van. Èmi wá rò wípé ọkọ̀ tí wọ́n ń pè ní ọkọ̀ agbówó ńláńlá ká yìí kò yẹ kó kàn jẹ́ ọkọ̀ kan lásán ṣáá, ó yẹ kó jẹ́ ọkọ̀ kan àkànṣe ọkọ̀ tó dá yàtọ̀, torí iṣẹ́ tí ń ṣe iṣẹ́ àkànṣe ni. Kí ló fà béèrè yìí? Ìwòye àná ni wọ́n pé àwọn adigunjalè wọ́n kọlu ọkọ̀ agbówóká kan nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, wọ́n ṣe àìmọye àwọn èèyàn léṣe, àwọn agbófinró bíi mélòó kan náà bá a lọ. Mo wá wò ó pé ẹ dákun, tá a la ṣẹ̀ gan? Ńbo la ti yàn gan? Ńbo a ti kọ́? Ńbo a ti ṣìṣe tí gbogbo rẹ̀ fi wá dojú kọlẹ̀ tó wá polúkú muṣu báyìí? Àwọn adarí yìí, àwọn náà sì mọ̀, wọ́n mọ ọ̀ràn tí wọ́n ti dá sáàrin ìlú. Ẹ mọyì àwọn ọ̀dọ́ Nàìjíríà tẹ́ ẹ ti fi ibi ṣe lọ́ṣẹ́. Ẹ mọyì Association of Armed Robbers tẹ́ ẹ ti fi ebi àìróúnjẹ àjẹkánújẹ tẹ́ ẹ ti fi dálẹ̀ sórílẹ̀-èdè wa. Ṣẹ́yìn ló yẹ kẹ́ ẹ tún máa wá lo ọkọ̀ kan ṣáá gẹ́gẹ́ bí ọkọ̀ tí ó máa gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ká, tẹ́ ẹ sì mọ ọ̀ràn tẹ́ ẹ ti dá sílẹ̀ ẹ̀yin fún ara yín láàrin ìlú. Ẹ wò ó, ẹ jẹ́ àjọ wò ó. Very serious robbery now. At Idape, cars that may pursue them has been hit. You can see, car that may pursue them has been hit. See the bullion van, the bullion van, the bullion van, the bullion van. One of the cartridges, as you can see the cartridges, you can see the cartridges. Policeman has been shot. As you can see the cartridges, the policeman has been shot. You can see the Hilux. You can see the Hilux. Policeman has been shot. Policeman has been shot. This man was lucky, he has escaped. He has escaped for his life. He has escaped with his life. He has escaped with his life. He has been shot. He has been shot. A policeman has been killed. Policeman has been shot. Calm down. Calm down. They are gone. You have escaped. Calm down. You have escaped. Calm down. You have escaped. You have escaped. You are the luckiest. You have escaped. You are the luckiest. You have escaped. Common Hilux, ọkọ̀ tí àwọn ilé-iṣẹ́ tí wọ́n máa fi ṣiṣẹ́ òòjọ́ wọn tí wọ́n máa gùn káàkiri, òun ni wọ́n lò tí wọ́n fi ṣe ọkọ̀ agbówóká, ọkọ̀ tí wọ́n máa gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù ká. Àbẹ́ ẹ̀yin ò ṣàkíyèsí ni? Ẹ tiẹ̀ fura rárá. Àwọn adarí orílẹ̀-èdè yìí nǹkan ti ṣe wọ́n. Ní kúkúrú èdè, ọpọlọ wọn ti sún ẹ̀yìn. Ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè yìí, ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn o. Ọ̀rọ̀ dọwọ́ yín, àkókò yín rèé o. Ó ti pẹ́ tí wọ́n ti ń rẹ́ yín jẹ, tí wọ́n ti ń rẹ́ yín tà. Kódà nígbà wọ́n rẹ́ yín jẹ, rẹ́ yín tà tí ò tó wọn, wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní rẹ́ yín dànù, wọ́n rẹ́ yín ṣòfò. Àmọ̀ràn tèmi ó gbà wá ni wípé ẹ má jẹ́ apolongo ìbò fún arúgbó alárúgbó kan lórílẹ̀-èdè yìí mọ́. Ẹ jẹ́ arúgbó alárúgbó lọ sinmi. Ẹ̀yin náà kúkú mọ àwọn èèyàn tí wọ́n máa ń lò. Àwọn Nigerian Road Transport Workers, NURTW, àwọn jàǹdùkú àtàwọn entertainers, àwọn amúlùúdùn. Wọ́n á la àwọn union láti fi dojú ìbòrú kí wọ́n lè bá gbégbá orókè. Bẹ́ẹ̀ wọ́n á lo àwọn entertainers láti fi ta àwọn èèyàn jẹ, torí wọ́n mọ̀ wípé ohun tí wọ́n bá sọ fún yín òun lẹ máa gbọ́. Àwọn èèyàn náà lẹ́yìn tí wọ́n bá gbowó lọ́wọ́ olóṣèlú tán, wọ́n á wá fi ìfẹ́ tẹ̀yìn èèyàn tẹ́ ẹ ní nínú wọn, wọ́n wá fi tàn yín jẹ. Bẹ́ẹ̀ lágbájá ni ẹ dìbò fún. Tí wọ́n bá tún wá bá yín lọ́tẹ̀ yìí, ṣe ni ẹ yí mú sí wọn, kẹ́ ẹ fìbò mẹ́ta lálé wọn. Ẹ pé go away, ẹ pé get lost, ẹ pé concability wọn láyé. Kẹ́ ẹ sì má polongo ìbò fún yàn nítorí owó. Bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ lẹ́ ò gbọ́, tẹ́ ẹ tún torí àsáró tọjọ́ òbí yín lọ́tẹ̀ yìí, a jẹ́ pé ìjọ parí nù, ìyá àlùfáà ya, finish about.